Èdùmàrè sọ̀rọ̀ mi dayọ̀, mo dúpẹ́ gbogbo ayé. Hallelujah, hallelujah, hallelujah. Bẹ́ẹ̀ bí àwàdà, ebi ọmọ ẹtí ẹ má ti wo oṣù April náà nìyẹn. Gbọ́ ọ̀rẹ́ mi, oṣù ìgbédìde lóṣù April jẹ́ fún èmi àti ẹ. Oṣù ìdálọ́lá, oṣù ọlá, oṣù ọrọ̀, oṣù ìṣerere, oṣù ìbùkún, oṣù àlùyọ, oṣù tí wọ́n máa kí èmi àti ẹ kú oríire ni. Ọlọ́run mú èmi àti ẹ láti inú òfo lọ sínú ògo tuntun. Ó mú wa láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, láti ilẹ̀ pẹ̀pẹ̀, ó fa orí wa sókè. Ọlọ́run mú wa kó láàrin àwọn tòṣì, ó mú wa lọ sáàrin àwọn lọ́lá, ó mú wa lọ sáàrin àwọn lọ́rọ̀. Ọlọ́run mú èmi àti ẹ láti ẹ̀yìn, ó fà wá wá síwájú. Ọlọ́run gbé orí èmi àti ẹ sókè nínú oṣù April tá a wọ̀ yìí, àní pé wọ́n máa kí èmi àti ẹ kú oríire. Ariwo ayọ̀ máa sọ nílé wa fún ìdùnnú. Ẹsẹ̀ gírígírí ayọ̀ ó bá ya ilé mi àti ẹ. Ǹjẹ́ ọjọ́ mọ̀ pé áńgẹ́lì ojú rere àti àánú àti ìrànlọ́wọ́ Ọlọ́run ti yàn wọ́n ti èmi àti ẹ. Kí ló máa ṣe? Wọ́n máa mú wa lọ síbi tí ire wa gbé wa. Wọ́n máa mú wa wà níbi tí ó yẹ ká wà lákòókò tí ó yẹ ká wà níbẹ̀ láti gba ire tó tọ́ sí wa. Wọ́n máa lé ibi àti àwọn níbi jìnnà sí wa. Gbọ́ ọ̀rẹ́ mi, nínú oṣù April tí à ń wọ̀ lọ yìí, a ní pé èmi àti ẹ máa ṣe rere sọpá mi. Oṣù April oṣù ayọ̀ ló máa jẹ́ fèmi àti ẹ. Oṣù ìdùnnú ni, oṣù ìṣerere ni, oṣù àlùyọ ni, oṣù ìbùkún ni, oṣù ìdálọ́lá ni, oṣù ìṣelógo ni, oṣù ìgbédìde ni. Gbónú oṣù náà, ibi ò ní dé bá mi, ibi ò ní dé bá ẹ, ibi ò ní dé bá àwọn ọkọ wa, ibi ò ní dé bá àwọn ọmọ wa, ibi ò ní dé bá àwọn ẹbí àti ara wa. A ò ní lójú ẹkún, a ò ní lẹ́rẹ̀kẹ́ òṣì, a ò ní kárí sọ fún ọ̀fọ̀, wọn ò ní lago ọ̀fọ̀ nílé wa, wọn ò ní bọ́ bàtà sọ̀fẹ́ nínú wa, a ò ní níwò níjọ́ tẹ̀bí pọ̀nà ibi tí ilẹ̀ ti ń bèrè fún ẹ̀jẹ̀, a ò ní gbàbẹ̀ kọjá, ó jáde kó wọlé mọ́, kò ní jẹ́ tèmi àtẹ̀, wọn ò ní jí mi gbé, wọn ò ní jí ẹ gbé, ọfà yìí ò ní bà wá, ipa yìí ò ní ká wa, àwọn níbi ayé ò ní rí wa gbé ṣe, orí wa ní gbàbọ̀dẹ̀, ìbọn ayé ò ní bà wá, àwọn tí ò fa ayọ̀ mọ́lé wa, wọn ò ní fi ìbànújẹ́ mọ́ bẹ, èmi àti ẹ, ẹrù sí abiyamọ tètú, a ò ní bá wọn tu láyè, ẹ pẹ̀lẹ́, ẹ jẹun díẹ̀, a ò ní rírọ ẹ̀ mọ́, wọn ò ní sọ fèmi àti ẹ, a ò ní gba fún kọlù ìbànújẹ́, a ò ní gba text message ìbànújẹ́, a ò ní gba WhatsApp ìbànújẹ́, a ò ní gba email ìbànújẹ́. Nínú oṣù náà, a ò ní ní ìbànújẹ́, a ò ní ṣàìsàn, bẹ́ẹ̀ láìsàn ò ní ṣe wá, a ò ní ṣe aláìní tó dára kankan, ebi ò ní pa wá, ìyà ò ní jẹ wá, wàhálà ìdààmú kò ní dé bẹ́ẹ̀ mi àti ẹ. Gbogbo ẹni dè àwọn sílẹ̀ fún mi àti ẹ, wọ́n máa kó sínú ẹ̀ ní. Gbogbo ẹni dè pápẹ́ fún mi àti ẹ, àwọn ní pápẹ́ ẹ máa mú. Gbogbo ẹni tó lè pa ẹ̀mí wa fún ibi ẹ máa jẹ́ tiwọn. Gbogbo ẹni sàfà sí mi àti ẹ, ọfà ẹ máa padà lọ pa wọn. Gbogbo ẹnikẹ́ni tó wò wá sùsù báyìí tó fẹ́ kí ibi ìṣẹ̀lẹ̀ sí wa, gbogbo ibi tó ń rò sí wa, ó máa jẹ́ tiwọn ni. Èmi àti ẹ, ayọ̀ ní sọmọ Ọlọ́run, ayọ̀ ní tiwa. Nínú oṣù April 2026, a máa rí jẹ, a máa rí mu, máa sọ pa mi, a máa rí bá ti ṣe, a máa rọ́nà gbígbà, a máa rí ná, a máa rí lò, a máa lọ láyọ̀, a máa bọ̀ láyọ̀, a máa ṣoríire, ó máa dára fún wa, ọ̀nà wa máa là sí rere. Ìbùkún ni tèmi àti ẹ nígbà tá a bá wọlé, ìbùkún ni fún wa nígbà tá a bá jáde. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní pé òun ti fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ láti gbé wa sókè lọ́wọ́ wọn kí àwa kó má bàa fi ẹ̀sìn kú gbó òkúta. Ó ní búburú kan kò ní ṣubú lù wá, ó ní àlùkàrù kò ní súnmọ́ sílé wa, ó ní ẹgbẹ̀rún yóò ṣubú ní apá ọ̀tún wa, ẹgbẹ̀rún ní apá òsì, ó ní kùnrin kò ní súnmọ́ etí ọ̀lùwà, ó ní kìkì etí láti máa gbọ́ èdè àwọn èèyàn búburú. Gbọ́ èmi àti ẹ, Ọlọ́run ti ṣíjú wò wá ní àkókò yìí láti rántí wa sí rere, láti fi owó rántí wa. Owó ńlá máa wọnú àkáǹtì mi àti ẹ, sọpá mi, a máa sign contract ńlá nínú oṣù yìí. Oníṣẹ́ ayọ̀ máa jẹ́ fún wa, áńgẹ́lì ìbùkún máa wá wa rí, olórí ayọ̀ ó máa wá èmi àti ẹ rí. Kí ló máa ṣe? Ó máa dá wa lọ́lá, ó máa ṣe wá lógo, ó máa bùkún fún wa, ó máa fà wá lórí sókè. Àwọn tó ti gòkè, tó máa fà wá gòkè, a máa bọ́ sí wọn lọ́wọ́ ní oṣù yìí. Àwọn tó ti wọ yàrá ọlá, tó máa fà wá wọ bẹ̀ lọ, a máa bọ́ sí wọn lọ́wọ́ ní oṣù yìí. Èmi àti ẹ, gbogbo àwọn ire tí ó ti yẹ kó tẹ̀ wá lọ́wọ́ láti ọdún pípẹ́ wá, láti ọjọ́ pípẹ́ wá, lóṣù yìí ó máa tẹ̀ wá lọ́wọ́. Gbogbo ilẹ̀kùn tá a ti kọ̀kọ̀kọ̀ tó kọ̀ tí ò ṣe lóṣù yìí fúnra rẹ̀ ní wẹ́rẹ́ báyìí ló máa ṣí fún èmi àti ẹ. A máa sọ wípé wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́lọ́run ṣe, orí ta máa kọ lóṣù yìí nìyẹn. Wẹ́rẹ́wẹ́rẹ́ ní Jésù ṣe o nínú ayé mi, ohun táyé rò wípé kò lè ṣeé ṣe, wẹ́rẹ́ lọ́lọ́run ṣe o, ògo ni fún Ọlọ́run. Orin tí èmi àti ẹ máa kọ nínú oṣù yìí nìyẹn. Nínú àwọn tí wọ́n máa kíkú oríire nínú oṣù yìí, ọ̀run kọ orúkọ mi síbẹ̀, ọ̀run kọ orúkọ tiwọn náà síbẹ̀, ó kọ orúkọ àwọn ọkọ wa síbẹ̀, ó kọ orúkọ àwọn ọmọ wa síbẹ̀. Nínú oṣù yìí, èmi àti ẹ máa làlùyọ ńlá, sọpá mi, àwọn wa máa gbé ẹja ńlá, ogun wa máa láyé já, ohun wa máa kárí ayé, ìṣerere ojú ọjọ́ ó máa jẹ́ tèmi tirẹ̀. Oṣù ayọ̀ lóṣù April láti ìbẹ̀rẹ̀ títí dópin ló máa jẹ́ fèmi àti ẹ. Ayọ̀ la fi bẹ̀rẹ̀, ayọ̀ la fi máa parí ẹ̀. Bó ṣe máa nílì yẹn o, kò dẹ̀ ní yípadà lórúkọ Jésù Kristi. Káàbọ̀ sínú oṣù April, ayọ̀ ni o.